mo fẹ́ sáré ṣe àpèjúwe kí ló ń pè ní local government. Ẹ jẹ́ kí n jáde báyìí ná. Koiki Media bringing the world closer to your doorstep. Mo wà lórí Kings Road. So tẹ́ bá wo ibi tí mo wà yìí, ibà ló ń pè ní Chelsea Old Town Hall. Ní Chelsea Old Town Hall yìí, òun la máa fi ṣe àpèjúwe bí àwọn local government ọ̀dọ̀ tiwa náà ní Nigeria. A ní 774 local government. But ìbéèrè kan tí ó yẹ ká bira wa ni pé ìwúlò wo ni gbogbo local government yẹn. Ẹ jẹ́ ká tẹ̀ fi ti gbogbo èyí tó wà ní north, middle belt àti south east. Ẹ jẹ́ ká padà sí south west lọ́dọ̀ tiwa. A ní 191 local government. But the question tá a máa ń béèrè lọ́wọ́ àwọn èèyàn ni pé iṣẹ́ wo gangan ni àwọn local government yẹn ń ṣe àti pé kí ni advantage wọn, kí ni ìwúlò wọn. Ní ti London Borough of Chelsea yìí, oríṣiríṣi activities ló máa ń ṣe. Mo bẹ̀ ṣe jáde níbẹ̀ níbi tí a ti lọ sí art exhibition tí mo ṣe jáde nínú ẹ̀. Now, some of the activities tó máa ń ṣe nínú local government òun náà ni ẹ̀ ń wò yìí. Lákọ̀ọ́kọ́ wọ́n lẹ́ni tó ń pè ní member of parliament. Òun ni arákùnrin Ben Coleman. Nígbà táwa náà ń sọ̀rọ̀ senator. Nínú member of parliament yẹn ó ti fi nọ́mbẹ̀ síta, ó fi email ẹ̀ bí a ṣe lè get in touch. Ó wá ń pè nǹkan kan ní